Númérì orí 3 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 51. Wọ̀nyí sì rẹ àwọn ìran Árónì àti Mósè ní ọjọ́ tí Olúwa bá Mósè sọ̀rọ̀ ní òkè Sínáì. Wọ̀nyí sì lórúkọ àwọn ọmọ Árónì: Nádàbù àkọ́bí àti Ábíhù, Éléásárì àti Ítámárì. Wọ̀nyí lórúkọ àwọn ọmọ Árónì, àwọn àlùfáà tí a ta òróró sí wọn lé orí, ẹni tí ó yà sọ́tọ̀ láti máa ṣe ìránṣẹ́ ní ipò iṣẹ́ àlùfáà. Nádàbù àti Ábíhù sì kú níwájú Olúwa nígbà tí wọ́n rúbọ iná àjèjì níwájú Olúwa ní ijù Sínáì. Wọn kò sì lé ọmọ. Àti Éléásárì àti Ítámárì ń ṣe iṣẹ́ àlùfáà níwájú Árónì bàbá wọn. Olúwa sì sọ fún Mósè pé, mú ẹ̀yà Léfì súnmọ́ tòsí kí o sì mú wọn wá síwájú Árónì àlùfáà, kí wọ́n lè máa ṣe ìránṣẹ́ fún un, kí wọn kí ó máa pa àṣẹ rẹ̀ mọ́ àti àṣẹ gbogbo àjọ níwájú àgọ́ àjọ láti ṣe iṣẹ́ ìsìn àgọ́, kí wọn kí ó sì máa pa gbogbo ohun èlò àgọ́ àjọ mọ́ àti àṣẹ àwọn ọmọ Ísírẹ́lì láti ṣe iṣẹ́ ìsìn àgọ́. Kí ìwọ kí ó sì fi àwọn ọmọ Léfì fún Árónì àti fún àwọn ọmọ rẹ̀ pátápátá lè a fi wọ́n fún un nínú àwọn ọmọ Ísírẹ́lì. Kí ìwọ kí ó sì yan Árónì àti àwọn ọmọ rẹ̀, kí wọn kí ó sì máa dúró sí iṣẹ́ àlùfáà wọn. Àlejò tí ó bá sì súnmọ́ tòsí pípa ni kí a pa. Olúwa sì sọ fún Mósè pé, àti èmi, kíyèsí, èmi ti gba àwọn ọmọ Léfì kúrò láàrin àwọn ọmọ Ísírẹ́lì ní ipò gbogbo àkọ́bí tí ó ṣí nínú àwọn ọmọ Ísírẹ́lì. Nítorí náà ti èmi li àwọn ọmọ Léfì ṣe, nítorí pé ti èmi ni gbogbo àkọ́bí. Nítorí pé ní ọjọ́ náà tí mo kọlu gbogbo àkọ́bí ní ilẹ̀ Éjíptì ni mo ya gbogbo àkọ́bí sọ́tọ̀ fún ara mi ní Ísírẹ́lì, àti ènìyàn àti ẹran, tí èmi ni wọn ó máa ṣe, èmi ni Olúwa. Olúwa sì sọ fún Mósè ní ijù Sínáì pé, ká yẹ àwọn ọmọ Léfì gẹ́gẹ́ bí ilé bàbá wọn nípa ìdílé wọn, gbogbo ọkùnrin láti ẹni oṣù kan lọ àti jù bẹ́ẹ̀ lọ ni kí ìwọ kí ó kà wọ́n. Mósè sì kà wọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa bí a ti pàṣẹ fún un. Wọ̀nyí sì ni àwọn ọmọ Léfì gẹ́gẹ́ bí orúkọ wọn: Gẹ́ṣónì àti Kóhátì àti Mérárì. Wọ̀nyí sì ni orúkọ àwọn ọmọ Gẹ́ṣónì gẹ́gẹ́ bí ìdílé wọn: Líbnì àti Ṣíméì. Àti àwọn ọmọ Kóhátì gẹ́gẹ́ bí ìdílé wọn: Amramu àti Iṣari, Hebroni àti Isieli. Àti àwọn ọmọ Mérárì gẹ́gẹ́ bí ìdílé wọn: Mali àti Muṣi. Wọ̀nyí ni àwọn ìdílé Léfì gẹ́gẹ́ bí ilé bàbá wọn. Ti Gẹ́ṣónì ni ìdílé àwọn ọmọ Líbnì, àti ìdílé àwọn ọmọ Ṣíméì. Wọ̀nyí ni ìdílé àwọn ọmọ Gẹ́ṣónì. Àwọn tí a kà nínú wọn gẹ́gẹ́ bí iye gbogbo àwọn ọkùnrin láti ẹni oṣù kan lọ àti jù bẹ́ẹ̀ lọ, àní iye àwọn tí a kà nínú wọn jẹ́ 6,500. Àwọn ìdílé àwọn ọmọ Gẹ́ṣónì ni kí ó dó lẹ́yìn àgọ́ ní ìhà ìwọ̀ oòrùn. Àti Eliasafu ọmọ Laeli ni kí ó ṣe olórí ilé bàbá àwọn ọmọ Gẹ́ṣónì. Àti ìtọ́jú àwọn ọmọ Gẹ́ṣónì nínú àgọ́ àjọ ni àgọ́, ìborí rẹ̀ àti aṣọ ìsọ̀rọ̀ ti ẹnu ọ̀nà àgọ́ àjọ, àti aṣọ ìsọ̀rọ̀ ti agbádá, àti aṣọ títa ti ẹnu ọ̀nà àgbàlá tí ń bẹ lẹ́bàá àgọ́ àti lẹ́bàá pẹpẹ yíká àti òkun rẹ̀ fún gbogbo iṣẹ́ ìsìn rẹ̀. Àti ti Kóhátì ní ìdílé àwọn ọmọ Amramu, àti ìdílé ti àwọn ọmọ Iṣari, àti ìdílé ti àwọn ọmọ Hebroni, àti ìdílé ti àwọn ọmọ Usieli. Wọ̀nyí ni ìdílé àwọn ọmọ Kóhátì gẹ́gẹ́ bí iye gbogbo àwọn ọkùnrin láti ẹni oṣù kan lọ àti jù bẹ́ẹ̀ lọ. Wọ́n jẹ́ 4,600 tí ń ṣe ìtọ́jú ibi mímọ́. Àwọn ìdílé tí àwọn ọmọ Kóhátì ní kí ó pàgọ́ lẹ́bàá àgọ́ sí ìhà gúúsù. Àti Elisafani ọmọ Usieli ni kí ó ṣe olórí ilé bàbá àwọn ìdílé àwọn ọmọ Kóhátì. Àpótí àti tábìlì àti ọ̀pá fìtílà àti pẹpẹ wọn nì, àti ohun èlò ibi mímọ́ èyí tí wọ́n fi ń ṣe iṣẹ́ àlùfáà, àti aṣọ títa àti gbogbo ohun èlò iṣẹ́ ìsìn rẹ̀ ni yóò jẹ́ ohun ìtọ́jú wọn. Eliasari ọmọ Árónì àlùfáà ni yóò sì ṣe olórí àwọn ọmọ Léfì. Òun ni yóò sì máa ṣe ìtọ́jú àwọn tí ń ṣe ìtọ́jú ibi mímọ́. Ti Mérárì ni ìdílé àwọn ọmọ Mali àti ìdílé àwọn ọmọ Muṣi. Wọ̀nyí ni ìdílé Mérárì. Àti àwọn tí a kà nínú wọn gẹ́gẹ́ bí iye gbogbo àwọn ọkùnrin láti
ọmọ oṣù kan lọ àti jù bẹ́ẹ̀ lọ wọ́n jẹ́ 29. Àti Súríélì ọmọ Abihali ni kí ó ṣe olórí ilé baba àwọn ìdílé Merari, kí wọn kí ó dó ní ìhà àgọ́ sí ìhà àríwá. Iṣẹ́ ìtọ́jú àwọn ọmọ Merari yóò sì jẹ́ àpapọ̀ àgọ́ àti ọ̀pá ìdàbò rẹ̀ àti òpó rẹ̀ àti ihò ìtẹ̀bọ̀ rẹ̀ àti gbogbo ohun èlò rẹ̀ àti gbogbo ohun èlò ìsìn rẹ̀ àti òpó àgbàlá yíká àti ihò ìtẹ̀bọ̀ wọn àti èèkàn wọn àti òkun wọn. Ṣùgbọ́n àwọn tí ó pàgọ́ níwájú àgọ́ náà sí ìhà ìlà oòrùn àní níwájú àgọ́ àjọ sí ìhà ìlà oòrùn ni kí ó jẹ́ Mósè àti Áárónì àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n ṣe ìtọ́jú ibi mímọ́ fún ìtọ́jú àwọn ọmọ Ísírẹ́lì. Àlejò tí ó bá sì súnmọ́ tòsí pípa lé a ó pa. Gbogbo àwọn tí a kà nínú àwọn ọmọ Léfì tí Mósè àti Áárónì kà nípa àṣẹ Olúwa gẹ́gẹ́ bí ìdílé wọn, gbogbo àwọn ọkùnrin láti ọmọ oṣù kan lọ àti jù bẹ́ẹ̀ lọ wọ́n jẹ́ 11,000. Olúwa sì sọ fún Mósè pé, ká gbogbo àwọn àkọ́bí ọkùnrin àwọn ọmọ Ísírẹ́lì láti ọmọ oṣù kan lọ àti jù bẹ́ẹ̀ lọ kí o sì gba iye orúkọ wọn. Kí ìwọ kí o sì gba àwọn ọmọ Léfì fún mi, èmi ni Olúwa, ní ipò gbogbo àwọn àkọ́bí nínú àwọn ọmọ Ísírẹ́lì àti ohun ọ̀sìn àwọn ọmọ Léfì ní ipò gbogbo àwọn àkọ́bí nínú ohun ọ̀sìn àwọn ọmọ Ísírẹ́lì. Mósè sì ka gbogbo àwọn àkọ́bí nínú àwọn ọmọ Ísírẹ́lì bí Olúwa ti pàṣẹ fún un, àti gbogbo àwọn àkọ́bí ọkùnrin nípa iye orúkọ láti ọmọ oṣù kan lọ àti jù bẹ́ẹ̀ lọ nínú èyí tí a kà nínú wọn jẹ́ 11,247. Olúwa sì sọ fún Mósè pé, gba àwọn ọmọ Léfì ní ipò gbogbo àwọn àkọ́bí nínú àwọn ọmọ Ísírẹ́lì àti ohun ọ̀sìn àwọn ọmọ Léfì nípò ohun ọ̀sìn wọn. Àwọn ọmọ Léfì yóò sì jẹ́ ti èmi ni Olúwa. Àti fún ìràpadà àwọn 487 ti àwọn àkọ́bí nínú àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n fi ju àwọn ọmọ Léfì lọ, àní kí ó gba ṣékélì 5 lé orí ẹnì kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ṣékélì ibi mímọ́ ni kí ó gbà wọ́n. 20 gérà ní ṣékélì kan, kí ó sì fi nínú owó náà àní owó ìràpadà tí ó lé nínú wọn fún Áárónì àti fún àwọn ọmọ rẹ̀. Mósè sì gba owó ìràpadà lọ́wọ́ àwọn tí ó lé lórí àwọn tí a fi àwọn ọmọ Léfì rà sílẹ̀. Lọ́wọ́ àwọn àkọ́bí àwọn ọmọ Ísírẹ́lì ni ó gba owó náà, 600 ṣékélì ó dín 145 gẹ́gẹ́ bí ṣékélì ibi mímọ́. Mósè sì fi owó àwọn tí a rà padà fún Áárónì àti fún àwọn ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa, gẹ́gẹ́ bí Olúwa ti pàṣẹ fún Mósè.